Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa kàn sí wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ẹ bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review bí eléyìí wájú máa jẹ gbádùn ara wa. Sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tí ò ní mídù ní o àárín. Wọ́n ní ipò kípò tá a wù ká lè wà. Àárín la wà, kò sí bó ṣe fẹ́ jẹ́. Orówó jẹun òrówó jẹun àárín ló wà. Even Dangote tá ń pariwo lórílẹ̀‐èdè Nàìjíríà àárín ni Dangote wà ó, torí àwọn kan wà tán lówó ju Dangote lọ, àwọn kan sì wà tán tiẹ̀ tó àárín ló wà. Ẹni tó lówó jù lágbàáyé Zuckerberg àbí kì í ṣe Zuckerberg àtàwọn kankan ṣá, àárín ni gbogbo wọn wà. Bẹ́ẹ̀ ni o, bó ti jẹ́ pé lówó tóun àwọn kankan tún wà tí ò ní, tó jẹ́ pé àwọn kan jùlọ nínú ẹ̀ tó fi tún ṣe pé àárín ló wà. So gbogbo ipò kípò tó o bá wà má sáré kọjá kádàrá, gbà fẹ́lẹ̀ dá ẹ̀ torí pé àárín ló wà. Sinimá yìí ló ṣe ojú wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Tẹ́ ẹ̀ bá ti wá wo mídù ìyẹn tó ń jẹ́ àárín, ẹ lọ sí Àpáta TV lórí ìkànnì YouTube. Ìbẹ̀lẹ̀ tí màá rí sinimá yìí wò láti ọwọ́ Ajasa ni. Ajasa ló gbé sinimá yìí jáde. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá mídù èyí tá a mọ̀ sí àárín ní Yorùbá. Àwọn bíi Adekola, Feranmi, Oyalowo, Owolabi, Ajasa fúnra rẹ̀, Bíọ́lá, Adékúnbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Odunlade Adekola náà wà nínú sinimá yìí bákan náà nínú àárín. Ẹ jọ̀wọ́ ǹjẹ́ ó ti yẹ ká sáré jù kọjá kádàrá? Owolabi Ajasa ló sáré kọjá kádàrá torí wípé wọ́n sọ̀rọ̀ sí ní reunion, wọ́n ṣègbéraga sí. Ló bá wò pé ipò tóun wà ó máa tó, àfikún tún ṣe kíni kóun wà lókè téńté. Ó ti gbà wípé kò sẹ́ni tó lè dókè téńté bó sá lọ òkè jù bẹ́ẹ̀ lọ, àárín náà ló ṣì wà. Débi wípé ó wá di wípé lọ kojú bọnú ẹgbẹ́. Ó wọnú ẹgbẹ́ ò náà bá ní pé àfi ká ya rẹ̀ kó bá ọkùnrin tó lógo lò pọ̀ lẹ́ẹ̀mẹ́ta èyí tó ń ṣe Odunlade Adekola. Ìyàwó gbà ó látàrí oríṣiríṣi ntọ́kọ̀ sọ pé kó ṣàbò ń ṣe ó gbà láti ṣe. Part 2 làwa ń retí o. Ṣọ́kọ̀ yóò tiẹ̀ ní ìdá, ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ẹbí? Ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ gangan? Torí Odunlade Adekola rí níparí fíìmù tó ti dìwọ́ mọ́nú o. Ṣé ìṣe pé ògùn ti fẹ́ dàn lára bọ̀dá? Odunlade Adekola dẹ̀ ti tàṣà arábìnrin síta pé tí nǹkan bá fi ṣòun o kan lọ mu. Sinimá àárín ni tẹ́yìn ọba tí ìwà wò ẹ lọ s'Àpáta TV, ìbẹ̀rẹ̀ tí jọ máa ẹ wò ó. Bẹ́ẹ̀ ni Àpáta TV ló wà, àárín ni. Sinimá yìí lágbára púpọ̀ tó wù mí kí ọkọ àti láya kó wò. Ẹ wò ẹ rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀ fáwọn míì. Recommend. Ṣùgbọ́n wá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí. Ẹ má gbàgbé bá tẹ subscription button àti notification bell ká lè jọ ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa. Ẹ má gbàgbé sinimá àárín orí Àpáta TV lẹ̀ ti máa rí wò. Ẹ lọ wò ó ń bẹ̀ direct tàbí kẹtẹ̀lé ṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn òǹfà àṣẹṣe máa ń sọ. Ẹ ṣé púpọ̀. Àgbà ti wà lẹ́nìyàn tó jẹ́ pé ọmọ náà kan òun kan tó fún ẹni lógbó tó lè sá lọ níta bí ìyá èyí ò lè sá lọ o tó bá sá ẹ̀. Fóònù tó wà lórí ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé actually abẹ́gi ẹni wà tí mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin náà kí ni nǹkan tó máa ń ṣe yín báyìí tẹ́ ṣe ya aláìmoore báyìí èèyàn gbé báìkì fún yín tó dẹ̀ kẹ́ sanwó ẹ̀dẹ̀ san pé